Àwọn ọmọ onínàkúnà ló wà nílé ìjọba wa. Olórí báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ tó ti tún fìgbà kan jọba ìlú Kánò, Sanusi Lamido Sanusi sọ pé níbi tí nǹkan ń lọ yìí, ètò ọrọ̀ ajé Nàìjíríà ò dẹnu kọlẹ̀ débi pé kò ní ṣe é gbé dìde, ọrọ̀ ajé wa ó pàfùká, yóò sì ṣubú wọ̀nkòkò. Lamido nìkan kọ́ ló ń ronú bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ti mọ̀ pé nǹkan ò rí bẹ́ẹ̀ àti pé yóò tún bàjẹ́ jù báyìí lọ. Àfi bí ẹni páwọn míì ò ṣèjọba ńlẹ̀ yìí rí, tíjọba Buhari sì le koko mẹ́ni gbogbo. Ìnákúnà ni wọ́n ń ná. Àwọn gbèsè tí wọ́n sì ń jẹ ó túbọ̀ báyé àwọn ọmọ Nàìjíríà jẹ́ kanlẹ̀ ni, nítorí kò jọ pé ìjọba yìí létò rere fún wọn. Kì í ṣe pé ìjọba yìí jẹ gbèsè láti fi ṣàwọn nǹkan gidi, ṣùgbọ́n àwọn ìjọba àgbáyé tí wọ́n ń jẹ gbèsè máa ń lo làákàyè wọn nígbà tí wọ́n bá fẹ́ yáwó. Wọn ó sì mọ ohun tí wọ́n ó náwó náà lé lórí, àtọ̀nà tóhun tí wọ́n yáwó lé lórí yìí ó fi tún múre báráàlú kíákíá. Ọ̀nà tó lọ sílẹ̀ Haúsá láti ilẹ̀ Ìgbò látèkó ò dáa. Bẹ́ẹ̀ ohun tí jẹ́ kétò ọrọ̀ ajé tètè gòkè lọ́nà tó dára, tó ń tajà, àtòǹrajà, àtòníṣòwò gbogbo òdèbí tí wọ́n ń lọ lásìkò, tí wọ́n sì bọ́jà pàdé níbi yòówù tí wọ́n bá dé. Ṣùgbọ́n náà yìí ò dáa. Níbi táwọn èèyàn ó ti lo odidi ọjọ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ láàrin títì, nígbà tí ò bá sọ́nà fún wọn láti kọjá. Rélùwéè tó yẹ kí ìjọba ṣe kó mú dẹ̀rùn báwọn aráàlú, ìjọba ò ṣe é bó ti yẹ. Kàkà bẹ́ẹ̀, ìjọba Nàìjíríà lọ yáwó rẹpẹtẹ. Wọ́n láwọn fẹ́ ṣọ̀nà rélùwéè láti Nàìjíríà lọ sí Nìjẹ̀. Wọ́n yáwó, wọ́n sì fi ń ṣiṣẹ́ ọ̀nà náà lọ. Àkọ́kọ́ ni pé orílẹ̀-èdè wo ló ń ṣerú eléyìí tí ó níláárí, tàbí tí ó rí gbèsè tó bá jẹ san? Báwo níjọba ó ṣe lọ yáwó láti fi ṣọ̀nà rélùwéè dórílẹ̀-èdè míì, nígbà tí wàhálà kínní náà wà lọ́dọ̀ tìyín bí? Èrò mélòó ni rélùwéè tí wọ́n lọ torí ẹ̀yáwó yìí yóò kó wá láti Nìjẹ̀? Bí Buhari bá tilẹ̀ gbèrú àbá burúkú yìí wá, ṣáwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ òkùnkùn ní làákàyè rárá ni? Láàrin ọdún mélòó kan, gbèsè yìí ó di sísan padà, wọn ó sì máa fowó Nàìjíríà san, nígbà tí ò bá sówó gidi kan tó wọlé láti Nìjẹ̀. Ìjọba yìí kan náà ló láwọn fẹ́ kọ́ bùdó ọmọ ogun ojú omi sí Kánò, níbi tí ò ti sómi. Owó burúkú gan-an ni wọ́n ó ná láti ṣèléyìí. Lóhun tó jẹ́ tí wọ́n bá ṣerú ẹ̀ sí Niger Delta, kò ní ná wọn ní ìdámẹ́wàá owó tí wọ́n fẹ́ fi ṣòfò dànù yìí. Oríṣiríṣi àwọn ọ̀nàwó wèrè báyìí ló wà lọ́wọ́ ìjọba Nàìjíríà. Bẹ́ẹ̀ bá sì wà àwọn ọ̀nàwó náà, ẹ rí i pé kò sóhun tó ń fà á jù láti túnlẹ̀ Haúsá ṣe lọ, láti fà àwọn ọmọ Haúsá Fúlàní sípò, àti láti wá àwọn ohun ọrọ̀ ajé tí kò tọ́ sí wọn fún wọn. Àwọn gbèsè tí wọ́n ń jẹ lórúkọ Nàìjíríà yìí, bẹ́ẹ̀ àwọn Haúsá Fúlàní ni wọ́n ń jẹ gbèsè yìí fún. Ohun tí ó sì jẹ́ kétò ọrọ̀ ajé wa níyànjú nìyí o. Buhari, ẹ yíwà yín padà o. Ẹ má fìwà ẹlẹ́yàmẹ̀yà sọ Nàìjíríà dẹ̀dùn arinlẹ̀. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.